kò ní dáa fọ́kọ Bíọ́dún ṣòfò yìí, kò ní dáa fún ìrìnàjò Bíọ́dún, kò ní dáa fún àtiwáyé Bíọ́dún, kò ní dáa fún gbogbo ọmọ Bíọ́dún tó máa jáde tó máa kọjú jáde lójú ẹ̀, kò ní dáa fún Ìyábọ̀ Alice Òjó, kò ní dáa fún gbogbo ọmọ Ìyábọ̀ Òjó, kò ní dáa fún ọmọ Ìyábọ̀ Òjó, kò ní dáa fún gbogbo ẹ tó ń gbé polówó fún ẹ, kò ní dáa fún Ẹsábọ̀dù tọmọtọmọ ẹ, kò ní dáa fún gbogbo ìṣẹ̀dá tó ń gbèjà, kò ní dáa fún gbogbo ìṣẹ̀dá tó ń gbèjẹ. Ẹjọ́ máa ṣorí kúkú, ẹjọ́ máa fẹjọ́ lọ́jọ́ kọjú kú ni. Ọ̀run á dá aṣọ ẹ̀tẹ̀ á fi bò ní, ọ̀run á fi aṣọ ẹ̀sìn á fi bò ẹ́ Bíọ́dún, ọ̀run á fi òkú àwọn ọmọ afẹ́rẹ́ lójú ẹ̀mí ẹ̀ Ìyábọ̀ Òjó, ọ̀run á fi ẹ́ ṣàìsàn, ọ̀run á fi ẹ́ ṣẹ̀sìn, wàá wá olùrànlọ́wọ́ òní rí. Ní olórí burúkú olóṣì èèyàn ń ta ọjà ẹ̀ ń ta fíìmù tí. ẹ̀yin tèmi Lizzy Anjorin ó ṣe àwọn ìpè ńláńlá fún Bíọ́dún ọ̀kẹ́ owó tí a mọ̀ sí Ọmọbọ̀tí. Òun pẹ̀lú ọkọ rẹ̀ ní Lizzy Anjorin ṣe àwọn ìpè fún, àti wípé ó tún ṣépè fún Ìyábọ̀ Òjó, Ìyábọ̀ Alice Òjó, ó tún ṣépè fún un náà. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin. Ṣé dandan ni kẹ́ ẹ pa àwọn èèyàn ní gbogbo àwọn tẹ́ ẹ pa sí Canada ò tó yín? Olórí burúkú yín bẹ́ẹ̀ bá pa àwọn èèyàn, olórí burúkú Bíọ́dún ọ̀kẹ́ owó ń gba donation náà, olórí burúkú Bíọ́dún ọ̀kẹ́ owó tó máa lọ sàárè àwọn ọmọ ẹ̀ ó ń gba donation náà. Ọjọ́ tó ti gba donation mo mọ̀ kó lè ní ẹ̀nà, mo mọ̀ pàmò rọ̀bà ní ẹ̀nà, olórí burúkú ní ẹ̀nà Bíọ́dún ọ̀kẹ́ owó. Ṣé mo dá sọ́rọ̀ ẹ̀rí nàbí mo jáṣẹ́ ẹ̀rí mi? Ọlábíyì tó o fẹ́ sí Amẹ́ríkà ó máa ṣorí burúkú tọmọtọmọ ẹni, ìrìn àjò ẹ máa ṣókùnkùn, ọwọ́ ò ní tẹnu. Èmi fi ètè àṣẹ mo fi gégùn fún Bíọ́dún ọ̀kẹ́ owó, mo fi gégùn fún Ọlábíyì, mo fi gégùn fún Ìyábọ̀ Alice Òjó tọmọtọmọ ẹ, mo fi gégùn fún gbogbo ẹ̀yin ìṣẹ̀dá tó jẹ́ pé ẹ má bìlì pé ẹ máa lọ pa orí aláìṣẹ̀ nítorí àti promote ọjà yín. Ọ̀run á fi yín ṣẹ̀sín, iyọ̀ gẹ́rẹ́ aláná gbé yín ní tọmọtọmọ yín. Ó ní jẹ́yìn èyí olórí burúkú olóṣì. Ọgbọ́n tó wà lọ́dà comment section lánàá wọ́n mọ̀ pé o ti ṣorí burúkú, o ti ṣòfò. Àwọn wo ni sàwáwò ẹ̀? Mo ń taṣọ tèmi, èmi ṣára ibi fún kí n tó taṣọ mi. Mo ṣára Bíọ́dún ọ̀run á fòkú ẹ̀ ráre, ọ̀run á fi òkú àwọn ọmọ ẹ̀ ráre lójú ẹ̀mí ẹ̀. Ó máa ṣẹ̀sín jáde láyé ni. Olórí burúkú Ọlábíyì tó fẹ́ ọ̀run máa fòkú ẹ̀ ráre ni. Ó máa ṣẹ̀wọ̀n tọmọtọmọ, wọ́n máa kígbe olè mú ẹ lórí Bíọ́dún. Àwọn ọmọ ẹ máa jalè, wọ́n máa yìnbọn pa wọ́n ní nílùú tó wà. Why do they always kill people? Why do you kill people because you want to? Ṣé fíìmù yóò dùn ní? Fíìmù yóò dùn ní? Ẹ mọ yọ ọtẹ ti pa ni. Ọlá pé mo ti di speaker láti ṣe ń tún náà. Tí mi ò bá di speaker yìí ò ní mọ̀ pé ilẹ̀ máa ń pa àwọn ènìyàn. Ìwọ lórí burúkú Bíọ́dún, ìwà wáyé má ṣe rere, ìwọ lòṣì, ìwọ ẹni òfò, ìwọ ẹni ìbànújẹ́. Olórí burúkú akídani Daniel Bíọ́dún ọ̀kẹ́ owó, ó lọ sí Amẹ́ríkà kò tún dáa fún ẹ. Ó ṣẹ̀wá lọ ń san owó, wọ́n máa bẹ́ẹ̀ jáde ara Nàìjíríà. Ìgbà tó jẹ́ pé wọ́n ti lọ ìdókòwò ẹ̀ pọ̀ jù náà. Wọ́n ti lọ ẹ̀kọ́ tó kù Nàìjíríà náà. Olórí burúkú Ọlábíyì àgbébọ̀ ẹ̀dìyẹ ló gbé náà. Ọkùnrin mélòó ló fẹ́ tó níláárí? Ìwọ tó níláárí tó bá lọ ya fèsì àwọn ọlọ́mọ kó wá fi gba donation lórí online, o ò lè jẹun náà Bíọ́dún. Ìwọ tó ti lò inferiority complex ló mú ẹ náà tó fi lọ ṣe surgery tó padà di egbò náà. Ebe olárùn tó ṣúgà surgery tó ṣe fún ẹ òjìnàdò ó mú náà. A ní mo wò ó sórí lè mú máa ṣe lè lọ́la ibi tó ti pè sórí péjì ẹ̀ ni mo wá. Ẹjọ́ tó bá níbi tí Bíọ́dún ti pè sórí péjì ẹ̀ ẹjọ́ fún mi. Another one too rè o. Ogun ló máa pa ìwọ ẹ̀ wá sí làwá. Ṣẹ́gbọ́n. Ìta fún ẹ. Ogun ló máa pa ìwọ ẹ̀ wá sí làwá ìdí ọkọ ẹ̀ báyìí. Mo máa sọ àmì yíká ọkọ ẹ̀ làwá. Sotiri kan tó gbé jáde, Ògún ló máa pa Bíọ́dún ọ̀kẹ́ owó. Ògún ló máa pa Ọlábíyì, Ògún ló máa pa ọmọ bíbí Ọlábíyì. Wọ́n máa ru òkú ọmọ tó jáde Ọlábíyì, lára Ọlábíyì, wọ́n máa ru òkú ọmọ ẹ̀ wá bá lé ni. Wọ́n máa ru òkú àwọn ọmọ ẹ̀ wá bẹ́ẹ̀ nílé ni Bíọ́dún ọ̀kẹ́ owó. Ògún lákàyé ló máa fi ẹran ẹ̀yí ẹ̀pẹ̀ Bíọ́dún ọ̀kẹ́ owó. Ìyábọ̀ Alice Òjó, Ògún lákàyé ló máa pa ẹ́, Ògún lákàyé ló máa fi ẹran ẹ̀yí ẹ̀pẹ̀. Ògún lákàyé ló máa fi ẹran ọmọ ẹ̀yí ẹ̀pẹ̀. Ẹsábọ̀dù torí Ẹsábọ̀dù wọn náà ṣiṣẹ́ yìí.